máa sí àkíní kọ́kẹ́ Sunday Igboho la ọgọ̀ pẹ̀lú ọ̀tọ̀lọ́sọ nílé Ifẹ̀ ọgọ̀ gidi gan Aláàfin Ọ̀ládé ọmọ ládé adé Aláàfin adéwo ní bẹ lórí ibà bẹ́ẹ̀ tán gbà fáláàfin Sunday Igboho mo sì nífẹ̀ẹ́ rẹ tó nítorí ṣe yìí tí bá mi bá ti lóyún yọnu ayọ̀ ló sí ọlọ́yọ̀ àmì bá mi bá dákẹ́ tó lóyún òjọ́nu tó sì ń wọ ọ̀ràn á sìn ọ́ ebi kò lójú ogun ni kí gbogbo tó gbójú lé ó sì wọ́n dùn lára rẹ ọ́tà àbùkù wọ́n ní mú fún ọ ẹnìkan pé o ti apologize lórí ìfilẹ̀ irọ́ tó o bá dí àfi tábà àfihàn ò bá bínú tó fi ọ́lẹ̀ àfi ọ́lẹ̀ kódà kó jẹ́ pé àfin mi ló ti lọ sọ̀rọ̀ àní kàkún kódà kó dí àfin mi ló jẹ́ pé ló ti sọ tó sọ àní kàkún àmọ́ lọ́dọ̀ ẹni tí lọ́dọ̀ ọmọ ẹrú ọ̀ní ìbẹ́nu ọmọ Yorùbá ni ebi Oòduà àwọn pẹ́ra wọn ọ̀rẹ́ ìbẹ́nu ọmọ Oòduà ni àbẹ́nu ọmọ ẹrú ni. Mo fi àsìkò yìí mo fi gbogbo àwa ọmọ Kóòtù Àjíire kí wá pé a kú dédé àsìkò yìí. Ẹ má bínú pé fídíò yìí mo ń ṣe ní orí ẹ̀rìn nítorí pé ibi tí ọ̀rọ̀ náà ká mi mọ́ òun ló fà á. Wọ́n sẹ́ni fídíò kan sí mi ilé tí bàbá kan tí wọ́n ṣe tí wọ́n wà nílùú Ọ̀yọ́. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Mo ṣe fídíò kan tí mo sọ wípé ẹ jẹ́ kí a pa Yorùbá nation tá à ń jẹ́ ẹ jẹ́ apátẹ̀já bọ́ sórí Oòduà nation àbí Oòduà republic ilé tí Professor Banji Akintoye tí wọ́n sáìn ní UNPO. Bàbá kan pè mí lánàá pé ṣé mo lè mú ẹ̀rí wá níbi tí olóyè Sunday Igboho tó ti gbọ́ Ọọ̀ni. Lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé ọ̀rọ̀ fún bàbá wọn ní tí n bá lè mú ẹ̀rí ẹ̀ wá. Ẹ̀rí ẹ̀ wà nínú fídíò tí máa play. Mi ò dẹ̀ ṣe fídíò yìí láti tako ẹnikẹ́ni tàbí láti tún tàbùkù ẹnikẹ́ni tàbí láti padà sí tí a ti fi sẹ́yìn. Bí kì í ṣe wípé kí gbogbo àwọn ọmọ Kóòtù Àjíire kí a mọ ibi tá ti ń bọ̀ ká sì mọ ibi tá ń lọ ká sì mọ wípé lóòótọ́ la kì í ṣe Yorùbá tí wọ́n ń pè ní Yárìbáwá tí wọ́n ń pè wá ọmọ Kóòtù Àjíire ó ní wá láti pìlẹ̀ṣẹ̀. Mo fẹ́ bi àwọn ọmọ Ọ̀yọ́ léèrè pàápàá jùlọ fídíò tí mo fẹ́ fi hàn wá yìí. Ṣé nígbà tí Aláàfin eléyìí wá jẹ ṣé kí olóyè Sunday Igboho ṣe kó pa oríkì ilé bàbá ẹ̀ tì ni? Bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀tàbùkù Sunday Igboho ẹni pé torí ẹ̀gọ̀ tí bàbá Sunday Igboho gọ̀ ló jẹ́ kí wọ́n gba adé lórí ẹ̀ fún Aláàfin. A jẹ́ pé ẹ̀yin náà ò mọ ìtàn ṣá. A jẹ́ pé ìtàn ò yé yín bí wọ́n ṣe gba adé Aládìgún. Ìtàn ò sì yé yín pé ilẹ̀ ibi tẹ́ wà lónìí tẹ́ ń pè ní Ọ̀yọ́ tó jẹ́ Ọ̀yọ́ àgọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní. Bóyá àwọn babalá yín ó pàtàkì fún yín débẹ̀, bóyá àwọn àrílì sọ̀tàn fún yín débẹ̀. Àmọ́ kì í ṣe ibi tí mo ń lọ ni. Ibi tí mo ń lọ ni wípé kí ni tí ọba Ọ̀yọ́ ìyẹn bàbá wa Ọ̀wádé kí ni tí wọ́n gbé dání gan-an? Kí ni tí wọ́n bá wá sórí àpèrè tí wọ́n jókòó lé? Ṣé wọ́n bá ogun wá ni àbí wọ́n bá àlàáfíà wá? Tó bá jẹ́ pé ogun náà bá wá, àwọn aráàlú yòókù náà ń bẹ ńlẹ̀ fún wọn láti bá wọn kojú ogun ọ̀hún. Mo sì gbàgbọ́ wípé Ọ̀yọ́ tí ò rí nǹkan kan ṣe sí Fúlàní tí wọ́n ń dà ẹ́ láàmú nílùú Ọ̀yọ́ tí wọ́n ń dà Bàràpá láàmú tẹ́ rí nǹkan kan ṣe sí. Ọ̀yọ́ tí ó rí nǹkan kan ṣe sí Fúlàní nígbà tí wọ́n lé yín kúrò lọ́yọ́ bí tẹ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ rí nǹkan kan ṣe sí. Ọ̀yọ́ tí ò rí nǹkan kan ṣe sí Fúlàní bí wọ́n ṣe ń dà ẹ́ láàmú tó. Olóyè Sunday Igboho tó wá kí oríkì ara ẹ̀ láàfin Ọọ̀ni ti Ilé Ifẹ̀ lẹ́wà fẹ́ para yín dé lórí. Àmọ́ ṣáájú kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká lọ gbọ́ èébú tí olóyè Sunday Igboho tó bú Ọọ̀ni nígbà náà. Bó tilẹ̀ jẹ́ wípé mo wá fídíò nǹkan mo sì rí torí pé àwọn èèyàn ní rẹ́kọ̀dù lọ́wọ́. Ẹ já lọ gbọ́ bí olóyè Sunday Igboho kò ṣe sọ̀rọ̀ sí Ọọ̀ni nígbà náà tí ó sì sí ọmọ fẹ́ kan tó against olóyè Sunday Igboho torí pé a gbà nígbà náà wípé n táwọn ọba yìí ń ṣe ò dáa, a sì ń wá Oòduà nation nígbà náà.
tí ó rẹ̀ sẹ́ tó sọ̀rọ̀ ẹ jẹ́ mi àti ẹja lọ wo fídíò yìí. bàbá ọ nìyẹn ẹranko ni bàbá ọ nìyẹn orí rẹ̀ ti dàrú mo fẹ́ ṣe fídíò fún tẹ́lẹ̀ mọ̀kàn tó rò pé àwọn tó bá mi sọ̀rọ̀ ni ìwọ́n tó yẹ pé ohun tí Buhari ṣe fún ẹ yẹn Aláàfin ló yẹ kó jẹ sàárà àwọn tó jẹ yẹn bọ̀ ǹgbà tó tí Buhari ti lè pè ẹ́ ǹgbà tó dọ́dọ̀ Buhari ó yẹ kó lè sòdodo fún Buhari dìde fún lórí àga ni ẹrú jìnnìjìnnì mi ti mú Buhari yẹn ó dìde fún lórí àga tí ọ̀sẹ̀lẹ̀ rí ó dìde pàdé ẹ̀ ni ó yẹ kó lè sòdodo ọ̀rọ̀ fún Buhari nǹkan táwọn fámìlì mi ń fẹ́ rè nǹkan táwọn Yorùbá ń fẹ́ rè ọdún ńgbà tó ti gba dọ́là ọ̀tọ̀ nìkan tó ń sọ ọwọ́ adé ni wọ́n sọ yámáyámá Ìgbòho ti try tó fi yókù lẹ̀ fún àwọn ìjọba kọ́mọ sí sẹ́mo kó ti ya wèrè. fídíò ọ̀hún òun lẹ ti gbọ́ yìí torí pé ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá. ṣé ẹni tó lè Sunday Igboho ti sọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí sí tó ti bú báyìí tó wá déwájú ẹ̀ tó wá ní òun fẹnu gbolẹ̀ níwájú. mo wá síwájú òsàlẹ̀ nìyí fúnra ara mi ẹnu mi wọ̀ lọ. ẹnu mi lọ fi gbolẹ̀ níwájú òsà tí ìbá ṣe pé bàbá mi fẹ́ràn mi ó wá ní mo bọ̀ níbi àṣẹ òsà àṣẹ Olúwa irú mi ò sí ẹni tó yẹ kó súnmọ́ bẹ̀ yẹn ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládìkún ni mí ọmọ Oòduà òní dínà ni mí èmi ní ìyá mi ń kì mí ní bí ṣe orí mi ń wú ó ní ládéládé ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè bùtà ó ní táwọn bàbá mi bá wò ó sè é èmi ọmọ ń kì mí ọmọ ládéládé ládé Aláàfin ò ládé adé bàbá mi lọ́gbà tó gbé fáláàfin orí adé ọmọ ládé kù ọmọ ọ̀pọ̀lọ́ sí mẹ́sìn àdúgbò orí adé pàtàkì àdúgbò ọdẹ ẹni láti mú tí ẹ lọ́kọ̀ ọmọ aládùúgbò mi. Ọọ̀ni wọ́n tún wá ń kí ní oríkì ẹ̀ ó wá tún wá kiri ẹ̀ pé òun ni wọ́n kí Aláàfin gan ò lè yọ oríkì ń pò nú ọ̀tá Aláàfin wípé ládé Aláàfin ò ládé adé aládìgún la gbà fún Aláàfin tó bá ṣeṣe kí àwọn ará Ọ̀yọ́ tó bá ṣe kí ẹ dorí ìtàkodò mi ò bá ní kẹ́ lọ béèrè wò wípé Dàda Àjùwọ̀n èyí tí wọ́n padà mú tí wọ́n àgbàdélẹ̀ fún tọ̀rọ̀ yóò gbàdélẹ̀ fún tí wọ́n kó lẹ́rú tí àbúrò ẹ̀ ti ṣe Ṣàngó tó wá gbà kalẹ̀ Ṣàngó kìí ṣe Yorùbá gbogbo yín lẹ mọ̀ bẹ́ẹ̀ pé Ṣàngó kìí ṣe Yorùbá torí pé ọmọ ìyá ẹ̀ ní inú pé Tápà ní Ṣàngó òun ò gbọ́ Yorùbá rárá àtọ̀ ẹ̀yin Ọ̀yọ́ ẹ má wú ìtàn o ẹ má wú ìtàn àwọn kan bẹ tí ó jẹ́ pé àgbàlagbà ni wọ́n tí wọ́n sì mọ̀ tàn títàn ò dàrú mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì fi nu àwa tá a jọmọdé yìí náà àmọ́ bàbá yìí tó jáde lọ́yọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ bú Sunday Igboho ẹ ní ẹ lè ṣe gbá ẹ lè pa ẹ lè gbogbo ara ẹ jẹ ẹ lè bá kíní kan jẹ́ lára ẹ lè dá láàmú ẹ lè fi wàhálà ṣe ẹ lè ṣe gbá ẹ lè ká gbogbo ẹ kalẹ̀ ní rẹpẹtẹ fún olóyè Sunday Igboho. Ǹjẹ́ olóyè Sunday Igboho jẹ̀bi bí? Ìbéèrè mi ní sí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ̀ ń bínú. Ǹjẹ́ arákùnrin ìjọ jẹ̀bi bí láti kí oríkì ara ẹ̀? Oríkì tó ti ń kì í tí ìsọdún kan, tí ìsọdún méjì, tí ìsọdún mẹ́ta, tí ìsọdún mẹ́wàá, tí ìsọdún mẹ́ẹ̀ẹ́dógún. Kódà ọba àná tí ṣe Adéyẹmí mọ̀ pé oríkì tó máa ń kiri ẹ̀ gàbá yẹn gan ti ṣe fídíò kan pé wọ́n kí oríkì yẹn gan. Oríkì yẹn ò sì kúrò ní oríkì tí wọ́n ń kí Ọ̀yọ́. Kò sí bí wọ́n ó ṣe kí Ọ̀yọ́ tó tí wọn ò ní kí Ọ̀yọ́ wípé ládé Aláàfin ò ládé adé aládìgún la gbà f'Aláàfin. Kò sí bí wọ́n ṣe kí Ọ̀yọ́ tí wọn ò ní kí. Ó ṣe wá jẹ́ àsìkò ọba Ọ̀wọ̀ adé yìí ni ẹ fẹ́ jẹ́ kí ẹni tó ní oríkì kó abolish oríkì àbí kó pa oríkì yẹn. Ṣé ẹ ní ọṣẹ tàbí ìrẹ́zà tẹ́lẹ̀ fi pa oríkì yẹn ni? Ṣé àṣé oríkì yẹn dùn ẹ̀yà àrọ̀ Ọ̀yọ́ kó tàbùkù yín? Àbà ẹ̀yà ṣe rí èèyàn tó bẹ̀rẹ̀ tó ń wòdì òǹdí wọ́n ń wòdì tó náà. Ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká lọ gbọ́ bí bàbá yìí bí wọ́n ṣe faraya tí wọ́n bínú wọ́n pe Ọọ̀ni lọ́mọ ẹrú wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n sọ̀rọ̀ sí Sunday Igboho náà wọ́n ló gọ̀ ni wọ́n ní bàbá ẹ̀ ṣe gọ̀
tó fi gbadé lọ́wọ́ abẹ́ náà ló náà ṣe gọ̀ wọ́n sọ̀rọ̀ tí ò dáa wọ́n sọ̀rọ̀ àlùfàǹsá wọ́n sì náà wọn ò tí sọ̀rọ̀ pé àwọn kan ń bẹ àwọn káwọn mọ́ sọ̀rọ̀ ni. ẹjẹ́ mi àti ẹjẹ́ àjọ lọ́wọ́ ọ̀rọ̀ tí a bá yìí sọ àwọn ọ̀rọ̀ yọ̀ ń gbérí wọ́n ń dúró lọ́wọ́ wọ́n ń faraya wọ́n ń para ẹjẹ́ ká lọ gbọ́ ohun tí a bá yìí sọ. ó yẹ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho ṣe oògùn náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ èèyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alánú gbà ò ó ní Aláàfin ọ̀ládé ládé adé bàbá tá ń bàbá rẹ̀ adé wò ní bẹ lórí bàbá rẹ̀ tí wọ́n gbà fáláàfin tó adé tí ń bẹ lórí bàbá ẹ̀ wọ́n gbà fáláàfin Ọ̀yọ́ ọmọ gọ ó gọgán o àwọn ṣé oògùn ẹ̀rọ tàbí ọkọ mọ́rin yà kìíní kan tó ọjọ́ kọjá bí tíyẹ̀ tí mọ́ sí gànàgànà àwọn tó nífọ̀ tó lè kaná tó ní agbára wọn tó ju ọ̀nà gbogbo ọ̀nà wọ́n ń bẹ́ náà lọ́wọ́ dákẹ́ jẹ́jẹ́ agbára wo ni kíni agbára wo ni àwọn tó àwọn ẹgbẹ́ ọ̀dọ́ agbára oní gbogbo nǹkan bọ̀tẹ̀ àwa ní tí ń bẹ lọ́wọ́ tiwa àwa ní ká sí ọ̀dọ́gun ká bomi panẹ́ kí gbogbo tó gbójúlé nǹkan mọ́dún ń bẹ lọ́wọ́ tiwa àá sí ọ̀dọ́gun gbogbo àá sí ọ̀dọ́ fi wọ́bi tí ogun tó lọ àá sì bomi panẹ́ àníkì tí gbogbo tó rò pé gbójúlé tí ò ní dún àwọn afáwọn láwọn tí àwọn tó ń janú sí àwọn afáwọn lọ ó ṣe mẹ́dọ̀ lọ́sẹ̀ mẹ́dọ̀ kí ló ń gbé tó ń gbé kí ló ní kí ni tó ń gbé tó ń gbé wá dé ànífì yìí mọ̀pọ̀ o Yorùbá nation ọ̀ọ́ni ìbẹ́nu ọmọ Yorùbá ni àwọn Oòduà lọ ní wọ́n ti fọ́ ọpọlọ ìbẹ́nu ọmọ Oòduà ni Ọ̀yọ́ ò sínú ọmọ Oòduà Ọ̀yọ́ tí ń bẹ láti kò lè sọ sí Ọ̀yọ́ kó Oòduà tó dé Ọ̀yọ́ tí ń bẹ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lè sọ sí pé ibo ni Yorùbá Ọ̀yọ́ tí ń bọ̀ yàtọ̀ fáwọn ọ̀tọ̀ náà tẹ́ bá tẹ́ ń kà níwèé ọwọ́ alánú gbà ò ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú ọdọ́dọ̀ dèdè ọmọ ẹrú ọwọ́ à ń sọ níwájú ọmọ ẹrú pé Aláàfin gan ọgọ̀gán sọ̀rọ̀ lẹ́yìn ọ̀nà tó túbà jáde túbà kò tí tó ọba dí àṣà àgbà lòun foríjì oníkan gbogbo ọ̀yọ́ tó foríjì ọ àìjẹ́ bí àwọn wò ó àwọn òbí tó bá àwọn máa wò ó ọmọ kò tó ní ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ kí ni bẹ agbára owó kí ni tó ní tó bá tẹ̀ wá gba Yorùbá nation náà tán ṣe ọwọ́ àgbàdé lórí Aláàfin ni ipò ọlọ́tọ̀ láàfin síná ṣe ọgbẹ́ sẹ́yìn ọ̀ní ni ọmọ ẹrú àbọ̀gbẹ́ iwájú nígbà bá fi orúkọ nígbà bá fi Yorùbá Ọ̀yọ́ gbá tẹ́ fi Yorùbá nation gbàgbára sípò ọlọ́tọ̀ láàfin síná ebi náà lè fi hàn wáyìí ebi ń tẹ́ fẹ́ ṣe ebi nìwọ́n náà ti ló fi hàn wáyìí àfikọ́ yá wá gbadé lórí Aláàfin lọ́yọ̀ pé adé bàbá rẹ̀ tọ́gbàjọ́ kẹ́ni àná kó wá dàgbà bàbá tó ọmọ pé tó táàbà tiẹ̀ sí bẹ́ẹ̀ wọn gbadé lórí bàbá rẹ̀ tó ní wọ́n fi ń kí ọ àgọ̀ tí bàbá rẹ̀ wù náà nìwọ́n náà wù ń jásí pé bàbá rẹ̀ gbọ̀ngbọ̀n ó wù àgọ̀ wọn ìgbadé lórí rẹ̀ àgọ̀ tó wù náà nìwọ́n náà lọ wù. Aláàfin bá náà foríjọ á foríjọ bálàfin bá náà foríjọ á wù ọ á mọ wù ẹ̀ràn àmọ́ lọ béèrè tán àwọn tó lágbára tó ju ọlọ́tọ́ yẹn jù Aláàfin abomi pa bìtìlà wọn tí wọn kú ráúráú ká tó wá pé wọ ọgọgán o ọgọ gidigidi mọdàrú ẹwò lásàwò mọ láyé àti láéláé mọdàrú ẹwò lásàmọ wọn sọ fún Aláàfin mọ ní Aláàfin ọ̀rọ̀ ẹni wọn ló lè gbé ọdún bẹ́ẹ̀ ọ̀ní ìbẹ́nu ọmọ Yorùbá ni ebi Oòduà àwọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìbẹ́nu ọmọ Oòduà ni à ń bẹ́nu ọmọ ẹrú ni wọ́n jù ọ̀tún wáyé mọ́ láyé àti láyé ẹlẹ́kọ̀ọ́ ẹ bá ń sí àkíní kọ́kẹ́ Sunday Igboho la ọgọ̀ pẹ̀lú ọ̀tọ̀ lọ sọ nílé Ifẹ̀ ọgọ̀ gidi gan tá a bá ń sọ fún yín pé ọ̀ní ní ẹ̀ta ní ti ń bẹ lára ọ̀ní kàmẹ́lọ̀ lọ́ní tẹ́ ń wò yẹn ẹ̀ tí mọ̀ dáadáa kàmẹ́lọ̀ gidi lọ́ní tẹ́ ń wò yẹn ẹ̀ tí mọ̀ ẹ̀rí tó rẹ́rìn músẹ́ ọ̀tọ̀ ní inú tí fi ń bá Láàfin lò báwo gbẹ̀rẹ̀ àwọn àtàjọjọ́ mọ̀ Ọ̀yọ́ ẹṣẹ́ àkíní ẹ̀jọ́ ẹṣẹ́ àrẹ̀ kọ́kàrà alẹ́ kọ́kàrà oko kọ́kàn gangan láà kí ni tó ní tẹ́nìkan ò nírú ẹ̀rí agbára wo ní ń bẹ tẹ́nìkan ò nírú ẹ̀rí oògùn wo ló ní tẹ́nìkan ò nírú ẹ̀rí àwọn tó ní ìjọ lọ́nbẹ lọ́yọ̀ inú tó máa ń lọ́mọ mú wọn àwọn alágbára jáde lọ́yọ̀ ó kéré òbí lò
àwọn bìlò bá náà mọ kó àwọn alágbára jáde láwọn tó wọ́n ní oògùn tó wọ́n nífọ̀n tí wọ́n lé èékánná òkèrè mo nífẹ̀ẹ́ rẹ gẹ́gẹ́ bí wọ́n tó lọ sí i lọ bí mo nífẹ̀ẹ́ rẹ dé ọ̀rọ̀ rẹ mo tí mo mọ ìjà ọ̀rọ̀ rẹ aláàfin náà lọ́wọ́ di aláàfin ibùdó wa ń báyé lọ báyìí kò bá má jẹ́wọ́ lọ yẹra wò lọ́dà kan wọ́n ti ń dáná ogun jẹ́ alábẹ́nú pé kọ́ mọ́ sisi ọ̀rọ̀ lọ yẹra rẹ wò bọ́ bá tẹ̀ wá sisi ọ̀rọ̀ Ọ̀yọ́ ló ti yẹ kọ́ wá sisi ọ̀rọ̀ sí ibi tí wọ́n ti máa dá ẹ̀lẹ́kẹ́ aláǹgbá tó ń wò yẹn alágbára ni ọmọ ìta aláǹgbá ni jagunjagun aláǹgbá ọkọjá àyà ọ̀rọ̀ lọ́sọ tó kó bá tí wọ́n fi wọ́n lépè tó fi mú sọ́dọ̀ aláǹgbá èèyàn ni lọ́wọ́ aṣọ ara rẹ̀ ọmọ yàrá tó ti ń bẹ lára aláǹgbá ni mọ́tẹ́rẹ́ wò lásà tí bàbá lòun yọnu sí ayọ̀nu sí ọ àmọ́ tó bá dákẹ́ tó lóun ò yọnu tí ò tí ì rẹ́ẹ̀rí kó yọnu àwọn òwòrán ibi ká sọ̀dọ̀ àwọn Fúlàní ni kó o sì débẹ̀ ká dẹ gbogbo agbára rẹ̀ ká ti kí rẹ̀ kó mọ́ dáhùn ọ̀tọ̀ ìyàwó tó àbùkù ká bomi pa wọn mú ọbẹ̀ ni wọ́n má díẹ̀ inú ìṣẹ́ kí ló ń gbé ẹni bá lágbára máa ń gapá ni ẹni ó lè ríran àgbẹ́kọ̀yà kan láyé kọ́ bọ́ta kó lò lóògùn níbi ogun bá dé lẹ́ẹ̀mọ́ irú tútù ọ̀pá nítorí kí wọ́n ń pè ọlọ́tún Sunday Ìgbòho Ọ̀sàbò mo nífẹ̀ẹ́ rẹ gan o mo nífẹ̀ẹ́ ju tọ́ lọ dáwọ́ yìí lọ mo nífẹ̀ẹ́ gan ọba máa jẹ wá pọ̀ mọ́ mi lọ́ba dẹ́rú ẹ̀wò ní tí ọba gbọ́ kódà nínú ànísọ̀rọ̀ èyí tí mo fi jáde mo fi sọ̀rọ̀ yìí mi ní sọ̀rọ̀ káàkiri àwọn ọ̀gbọ́n rẹ̀ ní ànísọ̀rọ̀ àmọ́ lábẹ́nú àdànà yà o àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ gan ìṣerú yẹ bẹ́ẹ̀ ìṣerú yẹ bẹ́ẹ̀ àmọ́ nífẹ̀ẹ́ rẹ ju tọ́ lọ dáwọ́ yìí lọ ọba adọ́dọ̀ ni ọmọ ẹrú òwò adọ́dọ̀ ọmọ ẹrú tó bá ń sọ pé àpèrè àwọn bàbá wa kìí sàpèrè ibi tó ń jókòó sí síbẹ̀ ní àkọ́kọ́ Ilé-Ifẹ̀ ni ibẹ̀ yẹn jẹ́ àkọ́kọ́ Ilé-Ifẹ̀ tí wọ́n tẹ̀dúró sọ àgbọ́tàn ni ibẹ̀ yẹn jẹ́ àkọ́kọ́ Ilé-Ifẹ̀ ọmọ ìtàn ni ibi àpèrè àwọn bàbá yín wà àwọn Oòduà gbogbo àwọn Ọ̀yọ́ èdè wa tá à ń sọ lọ́yọ̀ọ́ èdè wa èdè Ọ̀yọ́ ó ní champion Ọ̀yọ́ gbogbo olúkìlú ní èdè àgbáyé tí wọ́n pe Yorùbá gbogbo àwọn tó bá rí pé èdè wọn yàtọ̀ síra wọn àwọn ọmọ Oòduà nù gbogbo àwọn láti Ifẹ̀ lọ gbogbo àwọn tó rí márùn dó nǹkan àwọn elédè míì yan gbogbo àwọn tẹ́dẹ̀ wọn ò bá ti Yorùbá mu yan lẹ́pẹ́ gbogbo èdè wọn gbogbo àwọn tó gbédè wọn yàtọ̀ sí Yorùbá wọn sọmọ Yorùbá àwọn ọmọ Oòduà nù àwọn bẹ́ẹ̀ ní ọmọ Oòduà ni Ọ̀yọ́ tí ń exist Ọ̀yọ́ tí ń bọ̀ Oòduà tí lálà ọgbọ́n nígbà pé wọ́n sọ fún wa pé àbí tí àwọn tó ń pa pé Ifẹ̀ ní orí ìbò níjọ́ nínú ti irọ́ Ifẹ̀ ó sọ nínú tàwa Yorùbá tí ń bọ̀ ọjọ́ ti pẹ́ tẹ́nì kò lè sọ tán pé ọdún báyìí ni Yorùbá ti ń bọ̀ àbí tàn Oòduà bímọ méje randana akẹ́lẹ́kẹ́ bímọ méje irọ́ tí wọ́n ń pa káàkiri ìjọ tó Oòduà wọlé tí ó délẹ̀ Yorùbá ebọ́ kọ́ ọmọ dání sọmọ yọmọ tó Oòduà kó dání kò lọ́mọ ibi tí ń bọ̀ lọ́tọ̀ kó dání àwọn wèrè tí wọ́n parọ́ orí burúkú fún yín parọ́ pé ilé Ifẹ̀ wo àwọn ọmọ ẹrú ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú ọwọ́ à ń sọ̀rọ̀ ọmọ ọkọ láì dá níṣojú ọmọ ẹrú ó ṣe jẹ́ káàtó Ọ̀yọ́ àwọn èèyàn sọmọ Oòduà oríjìnà ọmọ ọkọ làwa lọ́yọ̀ọ́ Yorùbá náà fún Yorùbá ọwọ́ ẹbí ilẹ̀ dídà náà la fi ṣépè fún yín ilẹ̀ dídà kẹ́ mọ́ dalẹ̀ Yorùbá kẹ́ mọ́ dalẹ̀ kó jẹ́ pé ọmọ Yorùbá náà yọ mọ́ dalẹ̀ Yorùbá ọmọ Yorùbá náà yọ mọ́ dalẹ̀ Yorùbá ọmọ Yorùbá náà yọ mọ́ dalẹ̀ Yorùbá kí ló dé ìjọba tó fẹ́ yí padà kẹ́ tó mọ́ dalẹ̀ Yorùbá Aláàfin sọmọ ẹrú náà gbogbo ìtàn níjú Aláàfin lọ kò sí nùtàn rárá kíní kan Benin ìlàkọ́bí kíní kan ìtàn irọ́ ni Yorùbá ti ń bẹ Ìbíní ti ń bẹ kó Oòduà tó dé síta Ilé-Ifẹ̀ tí wọ́n ń jọ ìtàn àwọn onírọ́ Sunday Ìgbòho mo sì nífẹ̀ẹ́ rẹ tó nítorí ṣe yìí tí bá mi bá tẹ́lẹ̀ òyọnu ayọ̀nu sí ọlọ́yọ̀ àmì bá mi bá dákẹ́ tó lóun òyọnu tó sì ń wọ ọ̀ràn á sìn ọ́ ebi kò lójú ogun ni kí gbogbo tó gbójú lé ó sì wọ́n dùn lára rẹ ọ́tà àbùkù Ọ̀yọ́ ń bẹ́nu tí èèyàn ti Ọ̀yọ́ ń bẹ́nu Ọ̀yọ́
wá gbà mí kí n rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ilé ìtàtẹ̀ wá ń rí yìí kí ni ìtàtẹ̀ wá ń kan rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí kí ni rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí olúwa o olúwa o sóògùn náà lọ pọ́nlé tó báyìí ságbára náà ló gbégilé tó báyìí àwọn tí ń tẹ̀lé lọ́tún tẹ̀lé olóṣì tí ó rò pé wọ́n rìn èèyàn náà ìjọba bomi pagbára ẹ̀ ò lè rí ọmọ ọdọ́dọ̀ ọmọ ọkọ tó ní Yorùbá ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú rẹ̀ tó jẹ́ pé ẹrú ló fún kò sínú ẹrú ló bí ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹtẹ́rú bí ó mọ̀ wá ga o ó ga o ẹ dákun ẹ̀ máa bá ń ṣí àkíní nǹkan kan gbòó lọ yẹ ara wò kó ohun tí ń dún lára ẹ àfi bí àṣìṣe lélẹ́yìí fún ọ Aláàfin ọ̀ládé ọmọ ládé adé Aláàfin adé wo ni ń bẹ lórí bàbá ẹ tán gbà fáláàfin adé wo ni tí bàbá rẹ dé tán gbà fáláàfin bàbá tiẹ̀ sí ń bẹ̀ ń gbò ni wọ́n gbadé lórí bàbá rẹ ń jásí bàbá rẹ náà gọ̀ àgọ̀ ìwà àgọ̀ tí wọ́n gan lọ wù ní ìfẹ́ ni bàbá rẹ náà wù tó ń gbadé lórí ẹ̀ fáláàfin náà tí ì bá ṣe àwọn àràbà gbogbo àwọn láti jẹta wọ́n kiri mọ́lẹ̀ gbẹ̀yìn tẹ́ ń pè láti fọ́n gbogbo àwọn èèyàn tí wọ́n ti wọ́n bàbá àràbà gbogbo yín mo ti ju yín nì ní tí Sunday ṣe ó kéré nú ayé ó kéré àwọn olówó àlógun a máa lọ́lọ́run a sì ní táàfin dọmọ lẹ́kún táàfin dọmọ lákẹ́ àní lọ bẹ́ẹ̀ bá lòun lágbára ńlú kan tó lóun ní tó lágbára kan tágbágbára gùn àní táàfin bomi pa ebi ní ká bomi pa kọ́mọ́jò mọ́ni wàá sanu yankanyankan bóyá ọba tiẹ̀ sọ̀rọ̀ Aláàfin yẹn mọ́ sálàfin ọ̀dà akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ gan òsàrà rẹ̀ ọmọ bínú kátó wá kó dá ọ̀rẹ́rìn mọ̀jẹ̀rú ọ̀wáyé mọ́ o mọ̀jẹ̀rú ọ̀wáyé ẹ̀rí pé mi sọ̀rọ̀ gbogbo Aláàfin ọ̀níjà Aláàfin lọ ọ̀níjà Aláàfin kálukú lọ́mọ báńdì rẹ̀ ọ̀ní mọ̀ pé Oòduà lòun gbogbo àwọn tẹ́dẹ̀ wọn ọ̀bára wọn mú yan àwọn Oòduà nú orí Oòduà yìí ṣe Yorùbá ìsọmọ Oòduà òun ṣe Yorùbá so pé kọ̀tẹ̀gbọ́ Yorùbá ẹ lọ wádìí ìtọ̀gbọ́ Yorùbá kì í ṣe Yorùbá rárá gbogbo àwọn ọmọ tẹ́ pé èdè wọn yàtọ̀ tí wọn ò lè sọ̀rọ̀ fún ṣáká àwọn ọmọ ẹrú Yorùbá wá ní wá fọmọ ọkọ lẹ̀ wá dọ́dọ̀ ọmọ ẹrú wá ń sẹnu yangan wọn dọ̀dọ̀ ẹ̀ lásàwò mọ́ o ọ̀rọ̀ èsèbí tí yẹn máa ń tẹ̀ mọ́lẹ̀ basubasu ọ̀rọ̀ èsèbí tí yẹn máa ń tẹ̀ mọ́lẹ̀ basubasu ní ìjọ sọ́rọ́ lẹ́yìn wọ́n ní mú fún ọ ẹnìkan pé o ti apologize lórí ìfilẹ̀ irọ́ o tó o bá dí àfitá láàfin ò bá bínú tó fi ọ́lẹ̀ á fi ọ́lẹ̀ á ní Ìgbòho òsàbó lẹ́yìn Aláàfin òsàbó ní tún bẹ lẹ́yìn Aláàfin òsàbó ló tún kù lẹ́yìn Aláàfin sọ ṣé ètí ń ká sọ fún káàkiri bí àwọn ẹbọra bí àwọn lóríṣàn lọ́mọ fi wá láàfin ṣé ètí ń kó àwọn òrùtọ́ ẹ̀kọ́ wọn fi pọ́nmọ́ láàfin tí ń gbé káàkiri ipa tí lọ́mọ á fi wí Aláàfin fìlà Aláàfin tó bá dé adé tí a já ọ̀rọ̀ ní sọ ẹ̀gún tó bá rí tó wọ̀ ọ̀rọ̀ ní sọ tán ni ọ wàá fi wé tí ń daṣọ aṣọ ọ̀bọ̀ra orí bẹ́ẹ̀dì káàkiri tí ń dà káàkiri lọ́mọ ẹrú aṣọ tó fi ń sọ orí bẹ́ẹ̀dì tí ń dà káàkiri ó fi wé ogun òfin wé Aláàfin ẹ̀dá kan bá mi sí àrẹ̀ kọkànlá ẹ bá mi sí àrẹ̀ kọkànlá kọ́mọ́dúnrún rẹ̀ lásàmọ́ láyé àti láyé Aláàfin ìsọba téèyàn rí fún Aláàfin ìsọba téèyàn rí fún láyé àti láyé mọ́tò dánrẹ́ wò lásàmọ́ mo fọlé ń fọ létí bàbá mi bá ti láwọn forí jọ àwọn náà forí jọ bá ti láwọn forí jọ àá fiọ́lẹ̀ àmọ́ tá a bá fiọ́lẹ̀ tá a ń wọ́ran mọ òbí tọrọ náà jà sí ó lè mọ̀ pẹ̀tò ní ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó gbèjì lọ àwọn tó lágbára jọ lọ ń bẹ lórí ẹ̀ wọ́n ṣe jẹ́jẹ́ nì ọ̀wá dá àfin ọ̀wá adé fẹ̀ ọ̀wá sẹ́fẹ̀ ọ̀wá sapáká ń dádé orogún ẹlẹ́ran ọ̀wá sẹ́yìn ẹ̀yìn bí ẹ̀yìn ìjàpá wá hàn ìjọ Aláàfin má bọ̀ rí ẹ má bá bọ̀ dúró náà di mbèrè lọ́wọ́ tẹ́ ẹ bá gba Yorùbá ẹ bá gba ilẹ̀ Yorùbá tán ipò wo lẹ́tọ̀ọ́ Aláàfin sí ná ipò wo lẹ́tọ̀ọ́ Aláàfin sí ṣàlàyé fún mi
sẹ́gbẹ́ láàfin tó ní Yorùbá sẹ́gbẹ́ sábẹ́ Ọ̀ọ̀ni ni sẹ́gbẹ́ Oòduà gorí sẹ́gbẹ́ Oòduà gorí Aláàfin Ọ̀yọ́ ni àbí bò lẹ́tí fẹ́ yanjú àrọ̀ ara yín náà. Olúwa o ọmọ ajígbẹ́sẹ̀ ọmọ alọ́kàlọ́gba ọmọ òní nídẹ̀lẹ́pọ̀n ọmọ kí lárí ṣe bá rúdò kìtìnú àsámbàjẹ́ kí lárí ṣe fún díátà láńtà bí lẹ́kọ̀ọ́ èmi ọmọ òní kọ̀ lápẹ́ àrùn mi ò ní rọ̀ wọ́n ẹlẹ́rìn ò ní tọ̀pọ̀ èmi ajáǹjó ti jiyàn náà bàbá àfa Sunday Igboho ọtún dànù owó obìnrin gan olóò gbogbo tó kójọ tó rò pé nǹkan ni kékeré ni ṣẹ́jú mélòó wọ́n fi bomi pa lọ tó ọba dá àfitá láti bá náà foríjì ọba láti bá náà foríjì àwọn òní sọ̀rọ̀ ó lè gbọ́mọ̀ ọ̀yọ́ kan ò ní gbọ́kọ́ dá kó sọ̀rọ̀ mọ́ òní sọ̀rọ̀ kan àmọ́ wọ́n sì ọ̀ débi ojú ogun wọ́n wàá sí ọ̀ débẹ̀ gbogbo tó gbójúlé wọn wàá bomi pa wọ́n wàá mú ọ síkún bí ẹnìkan wọ́n má díẹ̀ mélòó àwọn rúdi tẹ̀ náà kọjá ayẹyẹ wọn já láàfin tá a ti ṣerú ẹ̀ fún wùwọ̀ orí náà gbogbo ẹ̀yẹ olólùfẹ́ wa dákun ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́tún pè mí lọ́sì gbogbo Sàrùmí ò sọ̀rọ̀ ni mo sọ pé mi fẹ́ mọ jáde kí n mọ sọ̀rọ̀ anyhow mi ń sàwọn tó jásí pé wọ́n ń wáwó lórí Facebook mi ń sin wọ́n àmọ́ ti. ó lẹ ti gbọ́ yìí wípé Ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan ń ro ìjọ wo gan-an la fẹ́ ṣe gbogbo eléyìí dáa ilé ìfẹ́ òkè sí ìbínú gbogbo ọmọ tó Oòduà bí ni wọn kì í bínú tó jẹ́ rí ọmọ Oòduà ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ yìí ó dọwọ́ Elédùmarè ó wá dọwọ́ Ifá tó yan bàbá yìí èmi wá tún fi àsìkò yìí mo tún fi rán gbogbo ẹ̀yin tẹ́ gbé jàǹgbára ọ̀rọ̀ Yorùbá Nation dání ẹ padà ẹ gbé kúrò ní Yorùbá Nation ẹ jẹ́ á padà sí ìpìlẹ̀ ẹ jẹ́ á padà sí ibi tá a ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ á padà sí orúkọ tá a gbé dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí nìkan òun ló lè so gbogbo wa papọ̀ àti Iléṣà àti Ifẹ̀ àti Ìjẹ̀bú àtẹ̀gbá àtòǹdó àtàkúrẹ́ àti Ṣẹ́kìrì torí gbogbo wọn gbà wípé ọmọ Oòduà ni àwọn Ilé Ifẹ̀ làwọn sì wá bí Ọ̀yọ́ ò ṣe wá gbàgbé Ilé Ifẹ̀ làwọn ti wá yìí òun náà ni tó dàrú tí wọn à sì gbàgbé Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ dó òun náà ní kémi àti kájọ gbéra wa léèrè tí wọn à sì gbà wípé Benin ò kì í ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ torí pé Ọ̀rànmíyàn tí ọkọ lọ jọba ń Benin kó tó padà wá tẹ̀lú Ọ̀yọ́ dó tí wọn à gbà torí pé wọn ò fẹ́ gbà fún ìtàn wọn ò fẹ́ gbà fún the real fact of the history wọ́n fẹ́ mú history àtọwọ́dá tara wọn ò ní wọ́n fẹ́ mú fún èmi àti ẹ̀ka lè bá gbà wọ́n ṣùgbọ́n mo gbà wípé àwọn àgbààgbà kan ti gbọ́dọ̀ gbéra láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ìwádìí láti fi ìdí òtítọ́ àti òdodo múlẹ̀ lẹ́yìn àbọ̀ wádìí wọn àti tí wọ́n bá ṣe níṣẹ́ ló yẹ kí wọ́n gbé sí press report ló yẹ kí wọ́n ṣe press conference láti lè jẹ́ kí ọba ó mọ̀ wípé ibi táwọn fi sí rèé láàrin ọba méjèèjì tó bá wá ṣe ṣe kí wọ́n tọ̀ president lọ láti fún ọba kọba tí wọ́n bá padà wá forí ẹ̀ tì sí póun la darí póun la ṣáájú láti fún ọba bẹ́ẹ̀ ní ìtàmọ̀ sí certificate of authority kí wọ́n ṣe báyìí bóyá eléyìí bóyá ó lè dín ọ̀wọ̀ kúrò kó sì wà nínú òfin pé ẹnikẹ́ni tó bá jáde láti dá ìtàn ìwò níbẹ̀ yóò fojú ba ilé ẹjọ́ mo rò pé tí a bá ṣe léyìí tá a sì jẹ́ kí àwọn kan wọ́n jẹ́ script tá a fi wọ́n dófin mo rò pé tá a bá ṣe léyìí ìtàn Yorùbá yóò lè fi ẹsẹ̀ múlẹ̀ yóò sì lè dúró ṣinṣin gbàgbọ́ Olódùmarè yóò sì ràn wá lọ́wọ́ orúkọ mi ò yí padà Ọmọbùrẹ́wò ayé kò tọ́ ọ̀nà ni ayé kò tọ́ o bẹ́ẹ̀ sì ni ọba mi òkè kò fẹ́ èké ẹ̀yin Ọ̀yọ́ ẹ gbà fọ́gà yín pé Oòduà Ọọ̀ni tí ń bẹ́ẹ̀ ẹ bá pè lọ́mọ ẹrú ẹ bá ní adé àrè adé ẹrú ni ẹ bá ní adé àrè adé wọ̀fà ni ẹ bá ní Ọọ̀ni tó wà ń bẹ̀ ọmọ kínní kan ni ìtàn ò ní kúrò wípé òun náà sì ní àròlé Oòduà tí í ṣe bàbá gbogbo yín tẹ́ ẹsẹ̀ lọ
ìtàn òsì ní bòńbẹ̀ wípé Ọ̀rànmíyàn tó tẹ ìlú Ọ̀yọ́ dò kì í ṣe ọmọ bíbí inú Oòduà, ọmọ ní. So kí wá lè tí tẹ́tí fẹ́ sọ pé ẹ̀yin jó lórí ẹ̀jẹ̀ àtúndànù erémọdé ni. Treaty tí Aláàfin dẹ̀ sáìn ó níye ìlú tó ń bẹ́ńbẹ̀ tí wọ́n pè ní pé àwọn ni wọ́n ń jẹ́ Ọ̀yọ́. The same treaty náà òun náà ni Ìjẹ̀bú làwọn náà sáìn. So ló fi tó pé kì í ṣe ó ní àwọn tí wọ́n kó wa lẹ́rú wọ́n sáìn treaty pẹ̀lú regional ẹnìkọ̀ọ̀kan nígbà tí wọ́n sáìn ní ẹni. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o, Ọlọ́run yóò sì ṣe àánú fún wa. Ilẹ̀ Oòduà Ọlọ́run ìjọ bàjẹ́ o, gbogbo àwọn kò tó jẹrẹ ẹ jẹ́ á padà sí orísun wa tá a ti ń bọ̀ tẹ́lẹ̀. Odùduwà Republic tàbí Odùduwà Nation òun náà ní tẹ́ jẹ́ ká máa pariwo. Àwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ kínní yìí wọ́n mọ tí wọ́n ṣe tí wọ́n fi rí bẹ́ẹ̀ torí pé kò sí tó ń jẹ́ Yorùbá investment. Bá a kákàtí ẹ lọ wọnú àwọn tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ ẹ lè rí ọmọ Yorùbá. Gbogbo ẹgbẹ́ tó ń dákàlẹ̀ ọmọ Oòduà, OPC, Oòduà People's Congress, OPU, Oòduà People's Union, ODF, Oòduà Leadership Forum, Oòduà Investment Company àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe ń ṣe nígbà náà rèé. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ire o.